À ń pọ̀rọ̀ ilówó ó fẹ́ máa lárónú. Gbogbo ọmọ ìran mi, ẹ̀yin tẹ́ súnmọ́ mọ̀mọ́ Ṣadé Tinubu, ẹ bá wa bẹ̀ wọ́n. Ẹ bá wa bẹ̀ wọ́n. Kí ló dé tẹ́ sọra yín di sẹ̀mí God wípé ẹni tètè bá ti ṣe kò sẹ́ni bọ́dì tó lè yẹ̀yìn lọ́wọ́ wò. Àṣegbé ni. Oba of Benin come out. Wọ́n ní kẹ́ fi wọ́n lọ́rùn lé àtàwọn èèyàn wọn. Ọláwọn làwọn náà àwọn èèyàn wọn, àwọn náà ni market woman. Ẹ ṣàfẹ́ domi àlàáfíà ìdóru. Kí ló dé? Wọ́n ní wọn kì í jẹ ìyálọ́jà general lẹ́dọ̀. Wọ́n ní ìyẹ̀kì. Òun ni wọ́n ń jẹ mother of the market. Nítorí gọ́fúnà yín ní Ẹdọ́mbẹ̀ Monday Okpebolo. Òun àti Folasahade Tinubu wọ́n team up. Ṣé mọ̀ pé Monday Okpebolo ó ti promise bàbá Tinubu ní next election 2027 ipe 2 million votes lòun máa gádà fún wọn. Ìrìn àjò 2 million votes yẹn ni wọ́n gádà yìí o. Òun ni wọ́n gádà yìí o. Wọ́n ní wọn kì í jẹ ìyálọ́jà general. Oba of Benin ní wọn ń jẹ ìyálọ́jà general pé kò sí nínú kọ́ṣọ̀ wọn. Wọ́n ní territory ìyálọ́jà general yín nílẹ̀ Yorùbá ló mọ kò dé ọ̀dọ̀ wọn. Kí ló dé? Ṣé bí gbogbo àwọn market woman ṣe bọ́ síta nísìn tó ń bojú yín jẹ́? Ṣé láìkẹ́ ẹ dẹ̀ máa wá wò. Gbogbo nǹkan tí mọ̀mọ́ Folasahade ń ṣe ní Ẹdó yẹn kì í ṣe torí bí yóò máa rí gé àwọn market woman tó wà lẹ́dó bí yóò máa rí gé ní àǹfààní títí níbi orí èrà báyìí jẹ nínú ìjọba wọn ni o. Rárá o. Fún àǹfààní bàbá wọn election 2027 eré ẹ̀ ní Folasahade Tinubu ti ń sáàsì yìí o àsápajúdé tí ò dẹ̀ bìkítà ẹni nǹkan tó bá máa bàjẹ́ sí kó bàjẹ́ sí. Ẹ jẹ́ ká wo fídíò. Such as FOLASHADE has a limit in Ogun State, not in Benin City. Among others, the traders allege that Pastor Josephine Ejele, who claims to be the Edo State market leader, popularly known as Iyeki, has been collecting 1.5 million from aspiring market leaders under the pretense of leadership installations. However, they challenged her authority, insisting that she is not officially recognized. We are controlled by our own Iyeki. Not Iyaloja. We don't have anything to do with Iyaloja. Pastor Josephine has collected 1.5 from every market leader, telling them that they want to install them. Folasahade father cannot be the president. She will come and be the president of the market women. It's not done. We don't want it. You get wetin pikin dey carry, where you go fit carry. This one, no, she not go fit carry am. Because we got constitution. Market women not be politician. We not be politician. We come be say a politician. And they change now. The thing when they happen now, not be so it for be. It cannot hold. The protesters marched in unity to the Nigerian Union of Journalists (NUJ) Secretariat, the Edo State Government House, and the Palace of the Oba of Benin to express their grievances. They called for immediate government intervention, describing the situation as outright extortion. We want our able governor, Senator Okwebolo, and the royal monarch to come to our aid. A lady called Pastor Josephine came suddenly to start terrorizing the market that she's the Akpakomis and APC Iyeki. Pastor Josephine Ejele was contacted for comments regarding the allegations. I don't know where 1.5 is coming from people's mouth. We don't know. From Benin, Joy Oba ITV News. Benin culture. In Benin, I'm sure you are, like you said, you are in the home of culture. We have our culture here, where you mentioned the Yaloja. The Yaloja means this is a bit alien to me. I must say, it's a bit alien to us here in Benin. The palace has said that title is just a mere ceremonial title. It has no place in the palace of the Edo Kingdom. Now, let me give you guys a brief history of what the Iyeki means. The Iyeki means mother of the market. And that title is designated by the Oba of Benin. It is the Oba who names a place a market, not even the governor, not even the president in Edo culture. That's why they tell you Oba Boeki. It means that the Oba now get markets. And with such, the Iyeki is one of the few women that is being bidded by the Oba of Benin, because she has not just the administrative role to play, but also a cultural role to play.
Long before the time of the Ogisos or even the Obas, there was a shrine in the marketplace called the Aomeo. The Aomeo is being served by the Iyeki, and this is the shrine where women swear to the fidelity that they will not cheat in the marketplace. They also swear that they will not harm their fellow market women. Neither will they deceive customers and sell item A instead of item B. The Aomeo shrine helps to coordinate and ensure that there is truthfulness and fairness in the marketplace. And the Iyeki heads that particular process. So you see that the Iyeki is more than just a leader in the market. She has cultural roles that she plays. In addition to that, the Iyeki has long been known in the palace of the Oba. That is why the Oba has said, time and time without number, that the position of the Iyeki has nothing to do with politics. And at the same time, every market has their own Iyeki. It means that New Benin market has their own Iyeki. Oba market has their own Iyeki. Ekiosa has their own Iyeki. Oregbeni market has their own Iyeki. All markets have their own Iyeki because no Iyeki can control another market from another market. There is nothing like Iyeki General or Iyaloja General. No. Each market is independent because the market women trading in that particular community choose who becomes their leader, and as such a leader is then recognized by the palace. But right now, we are seeing that the politicians are trying to cajole and twist the narrative of the people's culture. And the Oba has sent a clear message to Tinubu's daughter, Folashade Ojo Tinubu, who claims to be the Iyaloja general of the entire market, that her boundaries does not cover that of Edo State. Una hear wetin Oba of Benin talk? Oba of Benin say for Edo land, they no know anything about Iyaloja general. They know they do am. Na Iyeki, then they do. Head of market woman. And head of market woman for this side, he no cover the other market, the other market. Everybody get their territory. Now their own power reach. They say Iyaloja general for Edo, they never hear am for their entire life. They know they do am, they no believe am, they no want am. But now, Mama Folasahade Tinubu join hand with the Governor Monday Ekpobolo for their side for Edo there because of 2027 election. He don't promise President Bola Ahmed Tinubu 2 million votes. He go give her Governor Ekpobolo. Now he come team up now with the Iyaloja general. You know, say this thing now, Iyaloja general done the planner for like 2 years ago. They carry tradition, they take am, attack am. So take the thing come, you know, erase. Now, she won't come show them, say, everything don't see. That time where they do one thing. He no run away. Oh. This time around, now the thing where they say they don't want, now he go come do. Now, you go know the reason why they carry Monday Okpebolo as their governor. They put him there. Now, because of the election 2027, now their customer dada, now they get the governor, now APC now. Shebi you dey hear Monday Okpebolo say they no wan see or hear any other political party for that their area. In fact, if they want to be the LP, which party will be they self? We don't know. Because tomorrow, it go there LP. Today, it go there ADC. After today, it go there PDP. Where you dey self? We don't know which kind of confused woman baby this. Pack. Ejo tori Ọlọ́run. Ṣé ẹ̀yin náà ń gbọ́ lẹ́nu wọn báyìí? Oba of Benin nísìn ó ti ní pé kí President Bola Ahmed Tinubu kí wọ́n wọ́n ọmọ wọn Tinubu kàn pé níbi tó ti ń gbọ́ wípé Iyaloja general tipátipá tó lọ fi Pastor Josephine tó fi jẹ kò wá recognize ní Edo wọn ò fẹ́ rí kò ó wà useless torí àwọn kì í jẹ Iyaloja. Ṣé ẹ ti gbọ́ sí kì í ṣe fún torí pé kí Edo kó lè move forward kí àwọn market woman kan lè enjoy o torí àǹfààní títí wọn ni o torí 2027 election. Shey you see their life. Àwọn Tinubu family, they don't care about Nigeria citizens. It is about them.
me syndrome ó ń wọ́rì bàbá ó ń wọ́rì ìyá ó ń wọ́rì gbogbo ọmọ wọn lójú gbogbo Tinubu family bẹ́ẹ̀ ni kí gbogbo ilé ayé kó jẹ́ tiwọn ni àná tí ẹ̀ ti wá sọ́ra wọn di semi-god anything tó bá ti ṣe àṣegbé anything tó bá ti fẹ́ wọn ò gbúdọ̀ yẹ̀ wọ́n lọ́wọ́ wò ẹ̀mí gbogbo aráàlú ìbá lọ sí tó bá ṣàtìpé wọn kó máa lo bẹ́ẹ̀ ni ẹ pẹ̀lẹ́ jàre hàn yín ọdún ìwẹ̀ díò Nàìjíríà ló gbà fún yín àsìkò yín ni àwọn nìkan kọ́ o ibẹ̀ nìkan kọ́ là ń lọ kì í ṣe Folasahade Tinubu nìkan o ṣé mọ̀ wípé àwọn ọmọ NURTW náà ti bẹ̀rẹ̀ wèrè báyìí wọ́n ti pé Sego ti bẹ̀rẹ̀ sí ní threaten àwọn èèyàn ó ti sọ wípé ní Lagos State no other political party tó fẹ́ gbọ́ àbí tó fẹ́ rí APC nothing more gbogbo Lagosians ò ń gbé bẹ́ẹ̀ ni ò ń tajà ọjọ́ ọmọ bẹ̀ èké tó bá wù ẹ́ tó bá ṣàtiwà bẹ̀ APC náà fẹ́ gbọ́ tó o bá try anything yàtọ̀ fún APC wàá jẹ iyán ẹ níṣu wàá lọ gbọ́ lẹ́nu wọn ó ló ti gbọ́ yẹn. Onímọ́tò ọlọ́kadà onímọ̀lúwà tó lọ́dọ̀ àṣàmà àgbà ayé òní àtìfẹ́ lórí ogbó síta. Onímọ̀lúwà ẹ̀ tí ń pè ó. Àwọn onímọ̀lúwà ẹ̀ tí ń pè ó. Ẹ tí màá yé nígbà ìgbà sọ̀tún ẹ̀ ló. Ẹ tí màá yé nígbà ìgbà sọ̀tún ẹ̀ ló. Bí gbogbo iṣẹ́ pọ̀ tó yìí. Ó yẹ kí ti sọ́ọ̀fù yìí lẹ́nu ilé rẹ̀ kí ti sọ́ọ̀fù gbogbo yìí àmọ́ ọ̀rọ̀ ẹni bí ẹni ọ̀rọ̀ èèyàn bí èèyàn tọ́tọ́ láti bá mi sọ̀rọ̀ láti kàǹkọ́ lọ́rọ̀ mi wọ́n ti bá mi sọ̀rọ̀ so ìṣẹ̀lẹ̀ fi lè ṣe lásán ọ̀nì fún yín. Ẹgbẹ́ tiwa lẹ́kọ̀ọ́ APC another party is a counterfeit whether you like or not. Àìtóyí kádà ń fọ ọ́ bò. Nǹkan tó ṣẹlẹ̀ ní ọ̀dọ́ nìyẹn. Èyí tó ṣẹlẹ̀ ní ọ̀dọ́ nìyẹn. Tó ṣẹlẹ̀ ní ọ̀dọ́ yín tí owó yín tẹ̀ pọ̀. Nǹkan tí ò tó yẹn tó bá kọ̀ ṣẹlẹ̀ anybody ẹ ti lọ. Tẹ́ẹ̀ bá mọ̀ pé olójú tó bá gbọ̀n mú mi anybody yín ti lọ. Àti yìí ló ń pè lọ́mọ bá kàbí kí ló ń pè owó ìsáìwà rẹ̀ ẹ lọ sọ fún owó ìsáìwà rẹ̀. Àtẹ̀yìn tó ń tọ̀ ló ní iye tó bá fún ẹ lówó jẹ lọ́sẹ̀ẹ̀sẹ̀ kó wá sọ. Ọ̀hún bí bàbá ìyá ẹ̀ dá. Gbogbo ọmọ tó bá wà lábẹ́ yín tí wọ́n fẹ́ ṣe àmọ́ bá rí i pé ó tàṣì àgẹ̀rẹ̀ kò látòrí pákínà tó báyìí kó tàṣì àgẹ̀rẹ̀ yọ bí ẹni yọ jìgà kò lè ní ẹ́fídẹ́ǹsì ẹ̀ lọ́wọ́ yọ dànù kò sí bàbá lẹ́yìn tó lè dẹ̀ padà. Abágbàṣẹ wọn lọ́rùn ẹ̀ àdúgbò ẹ̀ ló ti fẹ́ ṣakọ àtúnṣe kí ni àlẹ́ ilé ẹ̀ pa ẹ̀ lọ wà ẹ̀ sàkáfù pátá. Àbáyọ̀ fi Lagos ṣe ìtókì o àbẹ̀báyọ̀ fọ APC tó tí wọ́n bá wù ẹ́ àgbọ̀ tó ṣe kí ni ìwọ́n tó ṣẹlẹ̀ ní 2023 akọ̀wé ìfihàn ẹ̀ ẹ̀ bá wọ́n gbé 2027 ló wá ṣe kí ẹ̀jẹ̀ ọláyé rẹ̀ ṣọwọ́ náà ò yẹ. ọmọ àfẹ́ràn iṣẹ́ mi báyìí á lè wá sí ẹni tó bá ṣe ẹni mistake ní 2027 tó bá lọ sọ́gbà tẹ́ APC ẹ̀ bá ṣe kí ni ẹ bá dìbò fún un àbẹ́ tó bá sọ fún òun ní gbọ́ àwa náà ní ṣe kí ni àgbà. mo yọ adúlọ ìpè. ìlú tó lọ́ba tó níjòyè ṣẹ́gbọ́n lẹ́nu Sego ní lẹ́yìn APC ẹgbẹ́kẹ́gbẹ́ ní the whole of Lagos State àwọn ò fẹ́ gbọ́ ẹgbẹ́ kankan ṣe bẹ́ẹ̀ ń gbọ́ bó ṣe ń wọ̀nù gbogbo àwọn ọmọ union ipe ìwọkíwọ tó o bá gbọ́ wípé bí yóò lọ ṣe mítì pẹ̀lú any other political party LP ni o ADC ni o ADA ni o PDP ni o name it rádaràdá group wọn káàkiri tó o bá ti lọ join tí ò ṣe ti APC wọn náà máa yọ ẹ̀bẹ̀ ní yọ jìgá as a matter of fact tó bá gbaṣẹ́ lọ́wọ́ ẹ ìrọ̀rùn ló bá dé kó máa dúpẹ́ ni kó dẹ̀ máa lọ tó tí ò dẹ̀ sí bá balẹ̀ ẹni tó máa tún sọ wípé kán rí ìstọ̀ ẹ̀ padà sí àyè yẹn ìkíní èyí tó ṣe pàbàbà rẹ̀ tó fẹnu ara ẹ̀ sọ ni pé ìwọ tí o bá ti gbà fún APC this coming 2027 election wọ́n máa pa yín ẹni o wọ́n á pa ẹ́
wà á tọ́kúlẹ̀ wà á lákújẹ máa kánà lísì sí dáadáa náà wà á gbọ́ lẹ́nu ẹ̀ lóòótọ́ o àwọn ọlọ́pàá ti invite ẹ o ó dẹ̀ ti wá ṣe fídíò síta pé kò ṣe torí nǹkan tó ń sọ òun ni wọ́n ṣe invite òun address àwọn union tó àwọn member tó wà London wọ́n ṣe normal NURTW meeting ní nǹkan kan ẹjọ́ ṣé ìwà àti mi ò gbọ́ nǹkan tó sọ ń bì ṣé ó yẹ kán ti release ẹ̀ bó ṣe wà yẹn kò yẹ kán release ẹ̀ náà lẹ́yìn tó ń tẹ́tì 2027 ti tẹ́tì life àwọn èèyàn sílẹ̀ sí àìmọye àwọn ẹ̀mí tó máa sọnù ẹ̀yin ọmọ ìran mi ibo lẹ fẹ́ bá yàrá ìjábá ẹ̀ APC ẹgbẹ́kẹ́gbẹ́ àwọn rèé lélẹ̀ báyìí sí ebi ń pa everybody lọ bàbá Tinubu ò rányàn bẹ́ẹ̀ ni ìyàwó wọn ò bìkítà bẹ́ẹ̀ ni wọ́n pa àwọn èèyàn lọ ẹgbọ́ kí wọ́n wúkọ́ tó bá ti wáyá báyìí mọ̀mọ́ rẹ̀ mi á ní àwọn pay condolence wọ́n sọ́rí fún wọn o empathy yẹn ni o anyway mo ti donate 1 billion ẹ lọ fi ṣọ̀run àjìjà yín 1 billion yìí ni o lọ fi sanwó ẹ̀mí ìjọba bàbá Tinubu gbà kan máa sanwó ẹ̀mí tó ti kú tí ò ní padà mọ̀ bóyá wọ́n fún wọn lówó ju wípé kí wọ́n protect àwọn aráàlú lọ ìjọba táwa sí nìyẹn ìjọba bàbá Tinubu bí bàbá ṣe rule nìyá rule bẹ́ẹ̀ lọmọ ń rule bẹ́ẹ̀ ni kọ́kú bẹ́ẹ̀ ń rule bẹ́ẹ̀ lọ́kọ ọmọ ń rule bẹ́ẹ̀ ni ìyàwó ọmọ ń rule lẹ́pẹ̀lẹ́ ajálẹ̀ yín sì máa rule wa àti wọ́wọ́ ṣàṣì àwọn Tinubu ẹ̀ ń dú wẹ̀lì jàre ṣé 2027 ìlẹ̀ṣẹ̀ yìí ṣá ó jọ máa ṣojú gbogbo wa ní kò ní pẹ́ẹ́nì kankan akúkú máa wo nǹkan tó máa ṣẹlẹ̀ ṣùgbọ́n ohun tí mo mọ̀ tó dá mi lójú ni wípé nǹkan méjì ni mo mọ̀ tó máa ṣẹlẹ̀ this coming election tí everybody múra kankan nọ́dẹ́nà ní kàkàkílẹ̀ kú ilẹ̀ àṣà wọn ò ní fún Tinubu lódidi Tinubu ò ní gbàbọ̀ lọ́wọ́ wọn ilẹ̀ Yorùbá ó máa jẹ́ kinní kan ìyà lọ́wọ́ àwọn terrorists ẹ̀mí ó ṣàn ẹ̀jẹ̀ ó ṣàn àfi tẹ́ ẹ bá tètè jí lójú oorun yín tẹ́ bá lọ lísì tẹ́ lọ sùn tẹ́ ìhanrun tẹ́ lọ wò wípé àwọn àgbààgbà kan wà níbì kan security kan wà níbì kan tó ń bọ̀ wá jà fún yín àwọn governors yín ò bọ́dà o wọn ò bọ́dà o ẹni tó bá ti pa àpá gbé ni o kò kàn wọ́n o bó ṣe máa kúrò nínú governor tá become senator or minister or kinní kan eré àsàpàjúdé tán sá nìyẹn mi yóò jọ wọ́n lójú bẹ́ẹ̀ ni ṣe ráyé wọn ṣé you see their life èyí tó yẹ kí Fọláṣadé Tinubu lọ bá dádì ẹ̀ ṣe meeting as a first child pé bàbá èmi ni mo lè sòótọ́ ọ̀rọ̀ fún yín ẹ yé pín ráìsì òfò àti grain kiri Nàìjíríà bàbá mi ẹ yé pín owó kiri you are disgracing us kò yẹ kó jẹ́rú yín lẹ máa run out of idea pé máa pín owó ẹ ní kí gbogbo family Tinubu kán kó àwọn tó pínwó fún irọ́ fu ìjọba irọ́ orúkọ tèmi ò yí padà Yèyé Dára Kowé ni mò ń jẹ́ Mama Folasahade Tinubu leave Edo market women alone. They say they don't like you. They say they don't want you. Then say they know they do Iyaloja General na Yeki. Leave them alone because of election. Leave them. Mo sọ tèmi o. Má gbàgbé láti bá mi share video yìí. Má sì gbàgbé láti bá mi like, bá mi drop comment. Orúkọ tèmi ò yí padà. Dára Kowé. Yèyé Dára Kowé. Kókó. Kókó. Ẹ̀rọ ṣẹ̀ṣẹ̀.